àwọn orin méjì kan wà tó jẹ́ pé ẹ̀yin lẹ ní. Mákẹ́tà mẹ́ta ló gbà mí, àwọn mákẹ́tà ń fi mí jẹun. Mo ṣe give up nìyẹn. Mo wá ń pray lọ́jọ́ kan, mo ní kó tó dọ̀la o, Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Kó tó dẹ̀sìn o, My God. Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀. Kó tó gbòmìjé lójú mi o, Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Kó tó dìsìjú o, My God. Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀. Bí orin yẹn, àwa nú gbèsè ń tàmí yẹn. Èmi àti mọ́mísì. N tó sún mi débi gbèsè, mo lọ yáwó owó lápò. Nígbà tí wọ́n sì mi mọ́nú kinní yẹn, nígbà tí mo kó ń bẹ lọ́jọ́ yẹn, orin kan ló wá sí mind mi ní ọjọ́ yẹn. Olúwa wá fún mi lọ́jọ́ àtúnrí. Àwọn tó ti yẹ̀yẹ́ mi nígbà kan rí, ìgbà tán bá máa tún rí mi, jẹ́ kán rí mi nínú ògo. Ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ. That is one. Yes. Ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní kúkú òjijì. Ohun tọ́lọ́run mi sọ ni pé màá la àgbáyé já. Nígbà tí mo dẹ̀ kọrin yìí, mo yáwó bíi 2K ní sà. Wọ́n ti dá mi mọ̀. Má ti wá sórí DM wọn báyìí. Wá dé séèjì kan ẹnìkan bí mi, ṣe bẹ́yìn lẹ sọ pé ẹ̀ ní tọrọ jẹ. Bẹ́yìn lẹ kọ́. Sá. Ìbẹ́yìn lẹ sọ pé ẹ̀ ní tọrọ jẹ. Welcome to Smedia podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. If you are joining this channel for the first time, meeting me for the first time, seeing my face for the first time, my name still remains the same, Stephen Adekunle, your humble host. I want to welcome you to the family, man. Like what I said, if you are joining us for the first time, please make sure you subscribe on this channel. You know, when you click on that subscribe button down there, you get a notification on your phone whenever we drop an episode like this. And as you all know, we discuss much about mystery of life. According to the title of this program, Mystery. Mystery things happening in the world that we all learn from, especially from our guest. And today, I'm not going to do it alone. I have an amazing guest for you. I have an amazing guest in the studio with me. And I'm very sure the Lord will bless you through this program, through my guest. I want you to stay tuned to enjoy this amazing section with God. We're happy to have you here, sir. Thank you so much. Let me firstly say the Lord will continue to strengthen you. Amen. The Lord will continue to strengthen you. Amen. Your sound have blessed a lot of people. And I'm very sure immediately people see your face now, they already recognize the person sitting down beside me. For a lot of viewers, for a lot of people that don't know your name, but a lot of people have been blessed with your sound, you know, your videos on their phones, but many don't follow you, but they, you know, there's some fast like that. They actually just know you through your videos and your sound. So let my viewers meet you, your name and what you choose to do, sir. My name is Micholy Oroase. People call me Micholy Oroase. I'm a native of Ibadan, and I was born in Osogbo. Okay. I ran all my school there in Osogbo. Wow. So I got all the creativity in Osogbo. Osogbo is a blessed place. Oh, that's I'm amazing. a songwriter, and I'm also an event planner. Event planner? Yeah. Wow. So aside that, I write songs for people. I cross-check lyrics for people. I sell songs for people. You produce? Yeah. By God's grace. Wow. Now a round of applause for my guest. So you deserve that. Okay. I think that's an amazing. So apart from the music you do, because a lot of people know you as a musician, a gospel music minister, so they don't know what other things you do, unless maybe those are the people that are close to you that would know that. You know. So recently, let me say maybe 2 years ago or some years ago, so that is when your sound have been flying all over the world. And I'm very sure with what you said you are doing,
Go say she let You Mama don't Corin. think. You don't think? You Because don't the think. professionalism in your sound is kind of unique. Yes, it's kind of unique, Eva also, because with the little I know about music, your sound is kind of unique. So there is this question we usually ask our guest. Let's start from this place. Ije yín ní àǹfààní láti I want to dive in little into your beginning, Okay. yeah, if you don't mind. Yeah. Okay. Because I will want my viewers to know bóyá ẹni tó ń sọ̀rọ̀ as guest ó really ní experience nǹkan tó ń sọ. Because kí nǹkan tó dùn tó jáde ó máa ti la àwọn ìkorò kan kọjá. That's true. Yes sir. So bí ewúro ń sìn kí ewúro tó dùn ó máa ní àwọn ìkorò kan tó ti máa mú wá. So ǹjẹ́ yín ní àǹfààní láti dàgbà pẹ̀lú àwọn bíi méjèèjì? Yes. By God's grace. This is a serious question. So, my dad is a nice person. My mom Wow. is a nice person. Wow. But my dad is late. So, we must be better. Let me just say, these two guys are inspiring. My dad is a giver. Wow. He's a giver. In fact, I'm a told you and my mom, she can sacrifice anything for her children. We are just two. Wow. Yeah, we are just two. Bishop Animation, the pioneer of Feeling Center Bible Church. Wow. So, and myself. So, Is there sometimes that things kind of difficult in the journey of your life? When I lost my dad, it was a crazy one. I was the best in mathematics. I represent my school, Rose International School in Oshobo. I represent them in mathematics competition, all this cowbell stuff. Whoa! Then I represent them. Then back then, when I was very, very young. But when it got to a point that I lost my dad, I become dull. I become dull. Why? Because I was thinking of how am I going to survive? How am I going to survive without this man? He's he's a nice man. I became dull. In fact, I don't know anything until I enter secondary school. No, till I finish secondary school, do. But when I went to Bible school, everything changed. Like all the things that you want to call me, wow. OIS the one, like, and I began to understand. Wow, yeah, this, that. But we bless God. Bless God. And my brother is very inspiring. Wow. Yeah, it's very inspiring. Wow. Okay. Should I share what inspired you to be a music minister? How do you become a music minister? When do you start? Then, kini konto she wants something because the kind of your song is not just that I want to choose to be singing. It sounds like somebody call you to be doing this. Yeah, that's the point. The plan of my dad was for me to become a doctor. Wow. Yeah, was for me to become a doctor, and I was trying my best, but it was not working. It was not working at all. So it got to a point one day. I was home. So I was at home. So let me go. So over the pellet but daddy tiku. Timba fe she birthday me. Mama sick. Because before when he was alive, Timba fe she birthday me, a man celebrate gone. But this time around Mama fall sick. So one spirit just told me, say, why can't you try music? Make it my backup, because I love music. My mom will buy naturally, I love music. My mom bought a lot of discs. You know, I remember you brought Adekunle. We'll go back to back. I can see it from A to the end. We'll go back to back.
I listen to everything. So, and I score them. So, music, me the voice. Me the voice at all. The band song about big bad con band song. The band calling you will not like it. Actually, then no. Then, yeah, okay, me the okay. voice. Okay. So, my work mo dey change. Just normal back up. I want to now. I began to back up. I back up a lot of people. I back up my first boss. Timo back up. That was Blessed Assurance. Wow. I back him up for years. So it got to a point. I want go man. Come out and she go man night. Okay. I'll come out to back up for. I want you to moon. Back up. Come out to calling Elekon Emiji. Elekatabai. Amajogbe. Okay. And it will be new song. So from there, I developed myself. So I want to do music. I had the voice of the Lord that I'm going to be a prophet, and I'm going to feed the nation with good music. Okay, how do I do this? Okay, let me go to Bible school to go and learn more about God. So I went to Bible school, at least 3 different Bible schools. I went there to learn more. Yeah, to learn more about who is God. But you're actually a Christian before. Yeah. So apart from being a Christian, there are some things that you still need to learn more about God. About God. So, me as a pé Ọlọ́run gbangba, kò mọ ìtumọ̀ gbangba yẹn. Ẹni tó sọ pé Ọlọ́run gbangba, ó experience ẹni. Ẹni tó sọ pé Ọlọ́run gbangba, ó ní kankan tó experience tó sọ pé Ọlọ́run gbangba, Ọlọ́run fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. So there is difference between ẹni tí ó gba orin tó kọ orin tó mọ reason tó fi kọ orin tó fi lo àwọn ọ̀rọ̀ kan tó wà nínú orin yàtọ̀ sẹ́yìn tẹ́ ń kọ. Ẹ̀yin lè má ní revelation ẹ̀. It's a revelation. Iná ajó ni mú ni jó, iná ajó ni mú ni sáré, iná tí ń jó èèyàn téèyàn fi ń jó nǹkan, iná tó jó ọmọ tó sọmọ di bàbá, ó jó kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù, kẹ́tẹ́kẹ́tẹ́ sọ̀rọ̀ bí ènìyàn, ó jó Sọ́ọ̀lù apààyàn dapẹ́já ènìyàn. My God. That's God. Ó jó Sọ́ọ̀lù apààyàn ó di apẹ́já ènìyàn. Ó di Paul. Being a music minister is not just by sitting down one day and said, I want to be singing. And you start going to studio and start singing. Ìyẹn gbọ́dọ̀ ní ìmọ̀. Because we have plenty gospel music now that they say they sing gospel as the gospel. You see this or gospel, this is gospel. And most of them, even let me say 80% of gospel artists now, they don't compose by themselves. Sir, ẹ jẹ́ kí n shock yín sir. Aṣọ lẹ́lòmíì máa ń gbajúmọ̀ táwọn fẹ́ ṣe concert. Ó dẹ̀ yẹ kán lọ ṣe voice training. Aṣọ lẹ́lòmíì máa ń focus. Ló máa focus. Aṣọ ẹ ṣe tóbi tó gbogbo ẹ ṣe. Aṣọ máa wọ̀ lọ́jọ́ concert. I went to go and study music. I studied music at Panapasipo Music College. Oh. I did music there. So many people don't understand that music is beyond. Kéèyàn kàn gba microphone. Ẹlòmíì máa gorí stage. A máa ṣépè fún pianist. A máa sọ pé bó jẹ́ pé àwọn pianist ò fẹ́ flow pẹ̀lú wa kò sí wàhálà. Mi kọ́ àwọn instrumentalist wa ni. Meanwhile, ìwọ ló dẹ̀ off key lẹ́ẹ̀mẹ́ta. What any problem? So it's good to study music because even God, according to what Minister Dusin Oyeko said, when everything is in place, heaven will come down. When everything is in place. And it says, but when everything, like, at times God reacts to excellence. When there is good sound, good melodies, everything, God will come down. God bless you, sir. God bless you. Because àwọn táwọn pé àwọn ní gospel artist ń sìn olórin once tó má ti Olúwa pè mí màmá lọ kọrin. Is it that there is àyè tó wà fún pé Ọlọ́run pè ẹ́ sí nǹkan
àyọ̀ tó wà fún pé kó lọ sí training fún. Kó nífẹ̀ẹ́ nǹkan àyọ̀ tó wà fún. Kó yẹn tó wá lọ ṣe training fún àyọ̀ tó wà fún. Be like say that training dey important. Are very important. Kéèyàn lọ learn what is music. Ọjọ́ kan wà a lọ minister níbì kan. So àwọn instrumentalist wá sí sir a lo loop pẹ̀lú keyboard àwọn èèyàn jó wọ́n da ṣọ́ọ̀ṣì loop àti keyboard nǹkan. Loop àti keyboard. Wọ́n ní kò sí ẹni máa play gangan wọ́n ní kò sí wàhálà loop àti keyboard in fact kò sí drums. Ìgbà tó wá yá ẹnìkan wá bọ́ síbi drums yẹn ó wá play and we enjoy ourselves. Wow. So any place yẹn ti lè like any circumstance yẹn ti lè bára ẹ̀. So you get prepared. Get prepared. In fact, tí o bá sí keyboard, you must be able to sing. You must be able to sing. You must be able to sing. So nothing must stop. Pé kò sí nǹkan báyìí ńlẹ̀, kò sí nǹkan báyìí ńlẹ̀. Nǹkan mélòó ló wà ńlẹ̀ nígbà tí Ìyá Bọ́lá rẹ̀ fi mí sàǹgbà yẹn ní stadium. Ta ló táwọn arọ́dẹ̀ rìn. With proof. How many guest bitter ló wà ńbẹ̀? How many bitter ló wà ńbẹ̀? So èèyàn gbọ́dọ̀. And one thing again, be trained and get anointing. The anointing is very important. I can say that I'm a product of different anointing. My God. I back up for people. At times they give me 30 naira, they give me 150, they give me 250, they give me 750. Naira. 30 naira ni mo gbà tó jó tó ṣe jù nígbà yẹn fún backup kò dẹ́n ṣe backup fún 1 hour. kì í ṣe backup 1 hour backup tẹ́ pa máa lọ tá máa dó sẹ́yìn speaker pa lọ show 30 naira 150 170 250 nígbà míì but máa sọ kí nìkan pé ẹ ṣáà máa lò mí kí n máa gain lára yín. That's my focus from the start pé ẹ ṣáà jẹ́ n learn. Yes, I can learn. Your focus is not on that money. Mo fẹ́ learn. I want to be able to stand on any platform in this world. My God. And sing. And people like all over the world to listen to what I'm saying. I have a lot of songs. Like, àwọn orin tó ní ìmìtí tó tún jẹ́ English song. Tó jẹ́ pé ó máa beat kótó dọ́là tó ń tọ́lọ́run sọ. Like, people will be like, who is this guy? They are just coming out. Sir, there is, especially the sound you mentioned now, the songs you mentioned, there is these 2 songs of yours that probably many people don't know you are the composer of that song. You composed the song. Only àwọn orin méjì kan wà tó jẹ́ pé ẹ̀yin lẹ ní. Ó dẹ̀ wà lára àwọn reason tí a fi gbé yín wá. That maybe a lot of people don't know. You own the sound, you make the sound, and God give you this sound. And before you sing this song, and one of it is Kotodola. Yeah. You see that Kotodola? The first day tí mo gbọ́ orin yẹn. I was just thinking, be any you can ṣe human being, because the sound has different meaning, and unfortunately, ẹni tó bá kọ tí ò bá ní gbàgbọ́ lórí ẹ̀ probably tí wàá kọ́ máa ṣiṣẹ́ fún. Orin tó gbọ́dọ̀ fi gbàgbọ́ kún ni. Mi mọ situation tẹ wà ń gbà yẹn ẹ̀yin máa sọ fún wa, because I don't know. Orin yẹn ò dẹ̀ kí n ṣorin ẹ play keyboard ẹ kí n compose. Mo ṣe gbọ́ kò ń ṣorin kí la fẹ́ kọ báyìí o. Some musicians do that. Kí la fẹ́ kọ báyìí o. Nǹkan kan ṣẹlẹ̀ ní time yẹn. Nítorí ṣẹlẹ̀ yẹn lágbára. Mákẹ́tà mẹ́ta ló gbà mí. Because I sang Ohun Tọ́lọ́run Sọ with Evangelist Tọ́pẹ́olútókun Aṣẹ́rọ̀rùn. Woo! Yeah, we did the song together. So mi wá carry wọn along mọ́. Àwọn èèyàn náà ń kọ́ mi pé yíyẹ wo gangan lẹ ti kọ́kọ́ kọ orin yẹn. That was
The ohun tọ́lọ́run ṣe àbí? Okay. Ṣé kìí ṣe 2013 àbí 2019. Ohun tọ́lọ́run mi sọ? 2019, yeah. Agbára Ọlọ́run. So mo fẹ́ feature Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ evangelist Opolotokun. Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ busy. Okay. Wọ́n sí ara ní time yẹn. Mo dẹ̀ fẹ́ iṣẹ́ yẹn mo mi fẹ́ kó wà quick. Ṣé track lẹ fẹ́ release àbí album? Album nígbà yẹn. Oh. Album mo release nígbà yẹn. Like about 7 tracks. 7 tracks. Eléyìí tó lágbára jù ń bẹ́ẹ̀ gan ni gbèdéke àṣeyọrí. Bàbá ẹ̀ ká ṣe lọ síbẹ̀ yẹn. Àṣìmàdébẹ̀. So one of the track in the album. Yeah. Gbèdéke àṣeyọrí. Yeah. So nígbà tó dẹ̀ bí gbèdéke àṣeyọrí yẹn ó dé stage kan àwọn marketer ń fi mí jẹun. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi máa dáwọ́ fún mi báyìí ẹ máa ní ó yá gbà lọ́ọ́ ṣe nǹkan tó fẹ́ ṣe because I have brothers, I have a family that support. That love your vision. That love my music. That love me. Wow. They love my music and they love me. And they believe in you. They believe. My God. They believe. Ẹnìkan mọ̀ kọ́ mọ̀ bá wà sí ibà yín nínú àwọn ẹ̀gbọ́n mi. Ó send 20,000. Kọ̀ mọ̀ bá wà bí ibà yìí. Wow. Ó kàn send 20,000. Èmi dẹ̀ ti lọ́ọ̀yà ẹ̀kọ́ mọ̀ sọ pé mo ti lọ́ọ̀ pé kí n lè meet up. So I love them. Wow. So wọ́n ṣàyà fún mi lówó gbà yẹn pé tí mo sọ pé mo ti rí marketer ìgbà wo ìyẹn gbowó ó sá lọ mo pe nọ́mbà kò lọ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ó ní kí n kọ́ sanwó kan mo dẹ̀ wà ní school gbà yẹn mo wà ní. ìsìlá ṣe marketer yìí ló máa lọ bá yín ṣe ní studio ni abẹ ti ṣe already. Èmi ti ṣe orin mi already. CD ti wà lọ́wọ́ yín already. Ó ti wà lọ́wọ́ mi master ti wà lọ́wọ́ mi. kókó master ìdarí kan máa yín ta ni. bá mi market yẹ pé kíní àwọn máa ṣe billboard kan ó máa wà lẹ́kọ̀ọ́ ó máa wà ní Ìbàdàn ó máa wà lóṣogbo ó máa wà ní Ogun State ó máa lágbára gan wọ́n ṣe dánú fún mi. ṣáà lọ wá owó wá màá tún lọ wá owó màá tún ṣe everything irọ́ la bá ń bẹ̀ irọ́ la bí. In fact ẹlẹ́kẹta tí mo tún wá fọkàn sí pé eléyìí ó yá lọ owó báyìí wá mo wá ṣe wọ́n sọ pé fẹ́ help mi ni èwo tó ń lọ́mọ mo owó ilé wa mo wò tán wá mo ṣe give up nìyẹn. Mo wá ń pray lọ́jọ́ kan mo ní kó tó dọ̀la o Ọlọ́run á ṣe ìyanu rẹ̀ kó tó dẹ̀sìn o. My God. Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀ kó tó gbòmìjé lójú mi o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀ ìyanu tó kọjá ọgbọ́n orí ènìyàn ṣó ní bàbá mi yóò ṣe kó tó dìsìjú o. My God. Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀. So mo wá compose ẹ̀ ń gbà yẹn bọ̀ orin yẹn kò ní ìtumọ̀ sí mi ohun tó lọ́run sọ yẹn gangan ni ó ń jà ní brain mi pé orin gbọ́dọ̀ move sẹ́ orin gbọ́dọ̀ rìn. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dẹ̀ lo brother mi Fẹ́mi Praise ó kọrin yẹn nígbà tó Fẹ́mi Praise dẹ̀ kọrin yẹn inú mi dùn orin yẹn trend Fẹ́mi Praise dẹ̀ tún picture mi mo ní thank you so much from there ni shift yẹn ti happen. There was shift from that time and if you have any idea ẹ ṣe báyìí. Wow. You will give me ideas you will message me you will send voice notes Micholy ẹ ṣe báyìí yìí kan ẹ post sórí báyìí ẹ ṣe gbá kan. That guy is a good man. He's a great man. Wow. He has a loving heart, a good heart. So ohun tó lọ́rùn mi sọ ẹni tó bí orin yẹn àwọn àánú gbèsè ní táìmù yẹn èmi àti mọ́mísì àwọn àánú gbèsè ní táìmù yẹn ó lágbára gan sá ó ní agbára gan sá but we thank God ìlàkọjá yẹn le gbèsè ó le ìlàkọjá yẹn le ọjọ́ kan tiẹ̀ wà n tó sún mi débi gbèsè mo lọ yáwó pé kí n yáwó fún mákẹ́tà tó ní kí n lọ wá owó wá mo wá lọ yá owó lápò mo dẹ̀ ń lọ fún class
ìgbà yẹn mo ń ṣe PT ní Ọ̀ṣun State University Òṣogbo. Lápò. Mo lọ yá lápò. Kí lẹ wá lọ? Because mo believe nínú orin yẹn ni sẹ́. Ipò orin yìí máa blow pé orin yìí máa go viral, ó máa trend, àwọn yẹn máa wà blessed. Kéèyàn ní confam nínú orin pé ṣé. Mo wá wà lórí ọ̀kadà àtàwọn bíbí yẹn wọ́n ti ń sọ mi wọ́n ti rí mi látọ̀ nǹkan wọ́n ti he mú lórí ọ̀kadà nìyẹn. Ó lọ fà á. Wọ́n gbé mi lọ́dọ̀ wọn náà bá sì mọ́nú agodo. Fine boy. My God. Wọ́n bá sì mọ́nú agodo. Wọ́n ní mọ̀ gbogbo nọ́mbà tí n bá mọ̀ pé àwọn ò lè fi mí lẹ̀ tí n bá sanwó. Mo bá ń pe nọ́mbà. Ẹ mọ̀ like kò dùn mí. Torí mo ń wò pé kíní yìí mo ṣe lórí nǹkan tó máa like lórí orin mi náà mo ṣe ti bọ̀ mí tí ìrówó ń bẹ̀ mákẹ́tà lẹ́jú ti gbá mi. So mo ṣáà ń wá solution. Bọ̀ nígbà tí ẹnìkan tó wá jẹ́ mi fans tó wá. Micholy ìbẹ́ ilẹ̀ wá tí church wa last week. Ibẹ̀ ẹ lẹ́kọ̀ọ́ nígbà mi. Ó bá yín lọ́nà àwọn lápò. Kí ni kó bá mi lásán ó bá mi náà tì mí mọ́nú orin. Oh my God. Ó bá mi náà tì mí mọ́nú gate. Ibẹ̀ ẹ lẹ́kùn yẹn ó ti ń build up díẹ̀díẹ̀. Àwọn tó ti rí mi ní. Láwọn tó rí mi news yẹn lè máa trend. Mákẹ́tà rẹ̀ ló gbá mi ìnáwó jẹ. Mákẹ́tà ló gbá mi. Bọ̀ inú mi wá dọ̀ pé Ọlọ́run yí tán padà. Àwọn tó tì mí mọ́nú kinní yẹn ó wá jẹun bì kan mo ní bàbá ẹ máa kójọ mẹ́ta ẹ á di owó wọn mọ́ bíìlì wa. Ẹ sanwó ẹ̀. Ẹ sanwó ẹ̀. Ìró gangan ló ní ká tì mí mọ́nú kinní ò dáa o. Wọ́n máa gba ogun tó wà lọ́wọ́ èèyàn wọ́n máa ní kéèyàn dúró sí láìsọ ọlọ́pàá. Oh, we thank God. I believe in this music that God has called me. And I've seen a lot of crazy testimonies. My God. Ọ̀rẹ́ mi kan tájọ lọ sí school pé mi lẹ́nìkan wà ní labour room ó ṣà ń gbàdúrà ó ṣà ń kọ́ mo bá náà wọ bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀ mo bá náà wọ bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀ gbèdéke àṣeyọrí tagbélé ràn mí mo bá náà wọ bẹ́ẹ̀ lọ mo kọjá bẹ́ẹ̀ gbèdéke àṣeyọrí tagbélé ràn mí mo bá náà wọ bẹ́ẹ̀ lọ mo kọjá bẹ́ẹ̀ ìyà tí bàbá mi jẹ ó dórí mi ó dópin. My God. Ìyà tí màmá mi jẹ ó dórí mi ó dópin. Ó dórí mi ó dúró ó dórí mi ó dópin. Wọ́n lẹ́nu yẹn ń kọrin yẹn ó dẹ̀ wà ní labour room operation náà ṣe fún un. Nígbà tó dẹ̀ ti lajú náà tí everything tí wọ́n ṣe everything tán orin tó tún kọ sáyé náà nìyẹn. Mo bá náà wọ bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀ mo bá náà wọ bẹ́ẹ̀ mo fi náà kọ́ ọjà bẹ́ẹ̀ gbèdéke àṣeyọrí tagbélé ràn mí mo bá náà wọ bẹ́ẹ̀ lọ mo kọjá bẹ́ẹ̀ gbèdéke àṣeyọrí tagbélé ràn mí mo bá náà wọ bẹ́ẹ̀ lọ mo kọjá bẹ́ẹ̀ ìyà tí bàbá mi jẹ ó dórí mi ó dópin. Yes, God. Ìyà tí màmá mi jẹ ó dórí mi ó dópin. Ó dórí mi ó dúró ó dórí mi ó dópin. Bí ègún ẹ̀jẹ̀ bá ń jà wọ́n níran tó ti wá o wá sọ pé ó dórí mi ó dópin. Bí wọn kì í lórí ọkọ níran tirẹ̀ wá sọ̀rọ̀ sókè ó dórí mi ó dópin. Ìyà tí bàbá mi jẹ ó dórí mi ó dópin. Ìyà tí màmá mi jẹ ó dórí mi ó dópin. Yes, sir. Ó dórí mi ó dúró ó dórí mi ó dópin.
My God. Ó dórí mi ó dópin. I can't get over this one. Ó dórí mi ó dópin. Ìyà tí bàbá mi jẹ. Ó dórí mi ó dópin. Ìyà tí màmá mi jẹ o. Ó dórí mi ó dópin. Níran ẹlòmíràn wọn kì í ní ibùjókòó ayọ̀. Bí ti màmá wọn ṣe rí bẹ́ẹ̀ ni ti màmá wọn ṣe rí. Mọ̀kàn lóye nǹkan ìṣẹ̀dá mi kọ́ o mi ò fẹ́. Yes, sir. Ìyà tí bàbá mi jẹ o. Ó dórí mi ó dópin. Ìyà tí màmá mi jẹ o. Ó dórí mi ó dópin. Ó dórí mi ó dúró. Ó dórí mi ó dópin. Yẹ pé turn by turn ni. Ó kàn turn àwọn kan àwọn jẹ̀yà. Ó kàn turn bàbá tiwa náà òun náà jẹ̀yà. Nígbà tó wá kàn turn tiwa tébù gbọ́dọ̀ shift. Yes, sir. A gbọ́dọ̀ yí tébù yẹn. Àwọn ogun kan wà tí ìyá èèyàn ò rí borí. Bẹ́ẹ̀ ni sà. Ìyá èèyàn náà ò rí borí. Bẹ́ẹ̀ ni sà. That is why tó jẹ́ kí ìyà tún pọ̀ fún yàn ń sìn. Bẹ́ẹ̀ ni sà. So èèyàn wá ní gbà. Bẹ́ẹ̀ ni sà. Èèyàn tó gbọ́dọ̀ fìyàlẹ̀ fáwọn ọmọ. My God. Bẹ́ẹ̀ ni. We have to pass something better. New era. My God. Ogun tí bàbá mi ò rí ṣẹ́, tí ìyá mi ò rí ṣẹ́, àmì gbọ́dọ̀ ṣẹ́, Olúwa jọ̀ọ́ ṣẹ́ lórí tèmi. Nítorí èyí lọmọ Ọlọ́run fi wá o. Yes, sir. Nítorí èyí náà la dẹ̀ ṣe bí èmi náà. Yes. Yes. Nítorí èyí lọmọ Ọlọ́run fi wá o. Láti pa iṣẹ́ ìṣúrun. Yes, sir. Nítorí èyí làbírin mi náà wá sáyé. Láti change pattern family wa. Ìyà tí bàbá mi jẹ o. Ó dórí mi ó dópin. Ìyà tí màmá mi jẹ o. Ó dórí mi ó dópin. Ó dórí mi ó dúró. Ó dórí mi ó dópin. Ó dórí mi ó dópin. Aya. O. My God. Yes, sir. Ọlọ́run rán Babalọ́lá ó rán lọ díẹ̀ fún aláàyè. Babalọ́lá lọ. Ó lọ bá ọba. Pé arán mi wá látọ̀dọ̀ Elédùmarè ọba tó dá ayé. Àwọn afẹ́ fún nílẹ̀. Wọ́n fún nílẹ̀ tí ejòlá wà. Babalọ́lá lọ bẹ̀ òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀. Nígbà tán bẹ̀rẹ̀ àdúrà nínú igbó kìjikìji. Àdúrà ń lọ lọ́wọ́ lọ́jọ́ kan o. Àyà ejòlá wa ń bọ̀ látorí òkè. Òru àdúrà yìí ó gbẹ omi tó wà lára ejòlá. Èyí lọ́ba gbọ́ ọba bomi yè ó dẹ̀ bomi yè mú. Ọba gba ìpè Babalọ́lá gbọ́ nígbà tó rí àmì. Ìyà tí bàbá mi jẹ o. Sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo tó wà ní ìlú yẹn náà ti pàṣẹ ẹnìkan tó ṣẹ́gun gbèdéke ìran wọ́n fi pàṣẹ ẹ̀dídé. My God. Ọ̀pọ̀lọpọ̀ ògo tí a ti bò mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ti pàṣẹ èèyàn kan. Bẹ́ẹ̀ ni sà. Dìde. Kọ́ba tó dá ogun sílẹ̀ kó tó bomi ìyè àmì lórí.
Hébérù mẹ́ta nílẹ̀ àjòjì wọ́n kọ̀ láti forí balẹ̀ fún èrè ọba. Yes, yes. A dà wọ́n sínú iná o. Àwọn tó dà wọ́n síbẹ̀ ọwọ́ iná pa wọ́n. Ọba ló kọ́kọ́ rí ìwà láàyè rẹ̀ lára wọn. Iná kò lágbára lára wọn. Irun orí wọn kankan ò jóná. Aṣọ wọn rèé kò tún wá padà. Òórùn iná kò tiẹ̀ kọjá lára wọn. Ọba wa sọ wípé èèyàn mẹ́ta kọ́ la dànù náà bí ó dà pé mo rí ẹnì kẹrin. Báwo lọ bá ṣe dẹ́nì kẹrin mọ̀? Yes sir. Báwo ló ṣe dẹ́nì kẹrin mọ̀? Iná tí ń jó èèyàn dé èèyàn fi ń jó nǹkan. Iná tí ń jó ọmọ tó sọ mọ́ di bàbá. Ó jó kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù, kẹ́tẹ́kẹ́tẹ́ sọ̀rọ̀ bí ènìyàn. Ó jó Sọ́ọ̀lù apààyàn dàpẹ́ já ènìyàn. Ṣèbí Sọ́ọ̀lù fẹ́ lọ pa àwọn Kírísítẹ́nì ìgbà tí iná jó. Ó wá di Paul apẹja ènìyàn. Ọlọ́run tí ò kì í introduce ara ẹ̀ kó tó fara ẹ̀ hàn. Kì í introduce ara ẹ̀. Kò ní díẹ̀. Bó lọ bá ṣe dẹ́nì kẹrin. Ó ní ìrísí rẹ̀. Bó ló ṣe dá mọ̀? Is it that tọ́lọ́run bá ti ṣetán tó dé sínú ayé èèyàn? Ẹkún ojoojúmọ́ á tán. Bẹ́ẹ̀ni sà. Èèyàn gbọ́dọ̀ gbé nǹkan mi. Èèyàn gbọ́dọ̀ gbé nǹkan mi. Torí olórin tí ò bá gbé nǹkan kan mi, ó gbé ọ̀rọ̀ Ọlọ́run mi. Ìlàkọjá ń bọ̀. Fún ìlàkọjá kan tí n bá là kọjá, mo ní orin fún. Fún ìlàkọjá kan tẹ́ ẹ bá là kọjá ẹ ní orin fún. Mo ní orin fún. Ọ̀tọ̀ ní kéènìyàn dáná ògo, ṣùgbọ́n kó dúró jẹ oúnjẹ ògo. Ọ̀tọ̀ ní kéènìyàn dáná ògo, ṣùgbọ́n kó dúró jẹ oúnjẹ ògo. Èmi tí mo dáná ògo, lórúkọ Jésù máa dúró jẹ oúnjẹ ògo. Lórúkọ Jésù máa dúró jẹ oúnjẹ ògo. Ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan. Yes sir. Nígbà tí wọ́n sì mi mọ́nú kinní yẹn, nígbà tí mo kó ń bẹ lọ́jọ́ yẹn, orin kan ló wá sí mind mi ní ọjọ́ yẹn. Olúwa wá fún mi lọ́jọ́ àtúnrí. Àwọn tó ti yẹ̀yẹ́ mi nígbà kan rí, ìgbà tán bá máa tún rí mi, jẹ́ kán rí mi nínú ògo. Olúwa wá fún mi ní ọjọ́ àtúnrí. Àwọn tó ti yẹ̀yẹ́ mi nígbà kan rí, nígbà tán bá máa tún rí mi, jẹ́ kán rí mi nínú ògo. Ó ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ sá. Níbi tó lágbára dé sá, nígbà tí mo wà ní secondary school, mi ì mọ̀ dò. Ọ̀gá like ìkànnì àwọn tíṣà wa sọ pé ọ̀bọ yóò kò lè fìwé jẹun. Ọjọ́ kan wà tí mo lọ mínísítà ní ṣọ́ọ̀ṣì wọn mọ ẹni tó ń gbé bọ̀. Àwọn kan gba kí n lọ́wọ́ mi láti entrance. Àwọn níbi head of protocol wọ́n ní guest artist wa nìyẹn. Wọ́n gba ìwé lọ́wọ́ mi, wọ́n gba báìbù lọ́wọ́ mi. Àwọn àgbẹ̀ lọ sórí ọ̀tà. Ìgbà tí mò ń kọrin lọ́wọ́ lọ. Ọmọ mi rè. Ọmọ mi rè. Àwọn tó ti yẹ̀yẹ́ mi nígbà kan rí, nígbà tán bá máa tún rí mi, jẹ́ kán rí mi nínú ògo. Má gbà fún ìlàkọjá kó borí ẹ. Má gbà fún. Ó lè le o. Ó lè difficult o. Bẹ́ẹ̀ni sá. Má gbà. Àtọ̀. Oh my God. Àtọ̀. Your cry is part of the story. Okay, your crying is part of the story. In fact, there are some songs I received while I was crying. My God. Àwọn rẹ́ẹ̀mù kan wà tó jẹ́ pé tí ẹkún ẹ̀ ò bá débẹ̀, ò lè rí nǹkan kan mú ní rẹ́ẹ̀mù yẹn. Ẹkún ni wọ́n á fi wọ rẹ́ẹ̀mù yẹn. So, má form tó bá gba ẹkún sún. Má fọ tó bá gba ẹkún sún. Tó bá gba ẹkún sún. There were time in my life jẹ́ pé tí n bá dé program, tí n bá lẹ́yìn tó ní ìmísí tó bá ń kọrin màmá sunkún. Àwọn yẹn máa ń pẹ́ ẹ wo gẹ́sà àti ta pé òun ló ti ń sunkún yẹn. Ẹnìkan pé lókàn kọrin ló ti ń sáré sunkún. Worship is personal.
Worship is personal. Tó bá gba ẹkún sún, àwọn nìkan wà tí mo gbà nígbà tí mo ń sunkún. Jẹ́ pé kì í ṣe pé mo ní private time pé mo wà níbi kan pé mo no. Jẹ́ pé ńgbà tẹ́nìkan kọrin lọ́wọ́ lórí yẹn drop. So tá bá invite mi lọ program mi kì í fi anybody tó bá ní ṣàṣírí. Mi mọ tí mo lè gbà ní time tẹ́ni yẹn minister lọ. Ọjọ́ tí mo gba ohun tọ́lọ́run mi sọ pé mi ò ní tọrọ jẹ. A ti parí program. A ti parí ministration tiwa. A ti fẹ́ máa lọ. Olúwa sọ fún mi pé kí ló ṣe ẹ́? Ìgbà wo ló di ẹni tó ń minister tán tó ń kó program jókòó ẹ̀? Everywhere dem bubble táwọn èèyàn gbádùn ministration wa lọ́jọ́ yẹn. Àwọn instrumentalist yẹn sọ pé ọ̀gá ẹ jẹ́ ká máa lọ. Kò ní make sense ká tún jókòó. Mo Olúwa ní kí n jókòó. Wọ́n ń bínú wọ́n ń para. Ó yá ẹ bá ṣòwò wa kinní kan mo ṣòwò tí wọn. Àwọn náà tiẹ̀ lọ wọn tiẹ̀ wá lọ gbà mo ṣòwò sí wọn. And Pastor Abraham Kedebi ló invite wa lọ́jọ́ yẹn ní Redeem. Wọ́n ti fẹ́ parí program. Pastor Redeem yẹn kọ́ ni bàbá olórin wa ẹ bọ́ síta ẹ ká gbàdúrà fún bọ̀dá ẹ̀. Wọ́n ṣe gbé ọwọ́ báyìí tó fẹ́ gbé ọwọ́ lé mi mo dẹ̀ ń receive orin. Àwọn èèyàn ń gbàdúrà tó yẹ kí n máa sàmì mo gbé fóònù sẹ́nu mo rìkọ́dì mi. My God. Àwọn èèyàn ń gbàdúrà tí oníkálukú tán ní káwọn àwọn abiyamọ gbogbo wọn tó ní kó máa gbàdúrà fún wa. Èmi gbé fóònù sẹ́nu tèmi mo rìkọ́dì mo fi style rìkọ́dì torí mi fẹ́ kórin yẹn lọ. Áńgẹ́lì yẹn ti drop ẹ̀ ó tún lè lọ. So mo sáré rìkọ́dì ẹ̀ mo sáré mo ẹ̀sẹ̀ wá ṣe àmì. Azumi pẹ̀ ti lọ́nkọ́. Tó wáyé pé mo ti lọ́nkọ́ bá a máa ṣe gbà. Ẹlòmíì ò ní nǹkan tó fẹ́ lọ ṣe ń lé tó bá kó ní program o ti distract program yẹn àwọn kan ló jókòó ńgbà tí wọn náà minister. Mi like ẹ àbí tí n bá níṣẹ́. Àfi tí a bá tún ní bòmí tẹ̀ tún lọ. Àbí tí n bá ní bòmí tí mo ń lọ mo lè kó n program but mi kì í kó n program o. Mi kó n program. Ọjọ́ tí bàbá Táíwò Òjó minister lọ́wọ́ lọ́dọ̀ bàbá Ọlọ́wẹ̀rẹ́. Ẹnìkan ti text mi pé ọ̀gá ẹ jẹ́ ká lọ sùn tíbi tán lọ́jọ́ wá sí. Mo ní bàbá Táíwò Òjó minister lọ́wọ́ ká lọ sùn síbi tí wọ́n lọ́jọ́ wá sí. Ṣé ẹ wà okay? Bàbá yẹn ṣe minister lọ́wọ́ wọ́n gba prayer point kan wọ́n ní òmíràn àtakò jáde lára mi. Òmíràn àtakò jáde lára mi. Mo dẹ̀ sọ́dọ̀ orin lọ́jọ́ yẹn. A ti rìkọ́dì ẹ̀ gan. Òmíràn àtakò jáde lára mi. Òmíràn àtakò jáde láyé mi. Lórúkọ Jésù jáde lára mi. Òmíràn àtakò jáde láyé mi. Lórúkọ Jésù jáde lára mi. Àwọn ọwọ́ tó ń tíwájú oníre débi tí rèé wà. Àwọn ẹnu tó ń tíwájú èèyàn lọ́dọ̀ olóore èèyàn o. Má ti bàyàn jẹ́ kéèyàn tó débẹ̀. Ènìyàn máa wá rí ẹ bí. Wọ́n á pé ayẹlẹ wọ́n ti rojú ẹ̀ pé báyìí ló ṣe rí. Àwa rí àwa wò pé léyà kó bá ṣẹ́ mi omi nígbésẹ̀ fún. Oh my God. Bully Mike Executive Car Hire, you guys operate in Ibadan and Lagos. But from Ibadan and Lagos, you can actually go to different states. Yes, anywhere in Nigeria. Bully Mike Executive Car Hire is a company that hire car out to people that need it. We do some services like we pick up people from airports, both international airports and local airports, Ibadan airports and Lagos airports to their destination. We do conferences. We hire car for conferences, wedding, any occasion that you. So once you are just going anywhere that you need a car, just give us a call. You need a private car to take you there safely. Yes. Well, even if you want securities. Yes. You do escort. Yes, we can give you security too.
Wow. Okay, what if a client call you that they want you to come and pick them maybe in Abuja to Ibadan? We can do. Or they want you guys to come and pick them from Ilorin to Ibadan to Lagos? We can do. You can actually go there. Yes. A client, when they book you, that they don't have any problem booking you. Our company is registered on CAC. How do you operate? Will they book you ahead or? Yes, they will book us ahead. They make payments? Not all payment. They can just make deposit and then okay, we give them their service, and then after we finish the service, they can balance up. Pay us okay. off. Yes. Okay. It depends on the deal they want. We do 7 days, 14 days, 21 days, any days they want. You just give us a call. Our number is there. So okay. What's the name on social media? It's still Micholy Oroase Executive Car. Yeah. Still the same name, Micholy Oroase Yes. Executive Car. Yeah. Yes. So, and your company is registered, so you assure people to put their mind at rest. No problem about that. So, for a lot of people to reach out to you, our number is 070-6629-4580. The second one 080-7862-7598. And your email, micholyoroase@gmail.com. Okay, so you pick up from anywhere in Nigeria, anywhere to their destination. Ibadan airport, Lagos airport. Táwọn tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọ́n lè pè yín. Yes. Ẹ dẹ̀ máa gbé wọn láti ibi tán ti láti hotel dé anywhere tó máa fẹ́. Tó máa fẹ́ kẹ́ lò bóyá 3 days pẹ̀lú àwọn gan. Yes. Tó máa fẹ́ lọ sọ́ni mú nǹkan. Yes, they should just give us a call. A máa gbé wọn. Wow. Téèyàn bá ń bọ̀ láti abroad tó ní pé ibo ni màá dé sí o. Kókàn pé Micholy Oroase Executive Car. We do pick people from UK, US, Canada. Tó bá ti fún wa ní land time wọn. Àti venue àti airport ẹ máa lọ pick wọn then destination tó bá ń lọ. People coming from Abuja to Ibadan airport, and they pick one from Ibadan airport. People come from outside the country, they want to land in Lagos, and they pick one from Lagos airport. Wow. Wọ́n tó bá dẹ̀ fẹ́ jáde tó fẹ́ travel tó fẹ́ gbé mọ́tò ẹ̀ dání tó fẹ́ káwọn kankan gbé lọ kán drop ẹ̀. So thank you so much. I think you know much about Micholy Oroase Executive Car now. Yes, sir. So they are on social media, and you can reach out to them on social media. Micholy Oroase Executive Car. Please do well and do good to patronize them. And I'm very sure you won't regret. Thank you. Bible yẹn ó ti wà board sẹ́lòmí. Even music ministers. Ó ti wà board. Ọjọ́ òní mi gan ti ka Bible. Sáà orin tó wà nínú Bible wọn lè kọ tán. Gbogbo olórin tó wà láyé wọn lè kọ tán. Orin tó wà nínú Bible sà. Ìmísí tó wà nínú ẹ̀. Bible máa lágbára ju nǹkan táwọn èèyàn rò lọ. Mo ní different version. Mo fẹ́ compose orin pé mo fẹ́ get line scripture kan. Màá open different version, amplify. Gbogbo ẹ̀ báyẹn message ma open different version NLT ma open it so I can understand a particular scripture, a particular line. Only me man sọ lórí tó. Dear sound. Mi ò ní tọrọ jẹ. Ó ní láti gbàgbọ́ kò lè sí ìgbàlà. Ìgbàgbọ́ nínú ọmọ ló jẹ́ kémi mọ̀ wípé ọ̀rọ̀ tí bàbá sọ sáyé mi kò ní ṣàìṣẹ. Ó rán ọ̀rọ̀ rẹ̀ ó ti mú mi lára dá. Látètè kọ́ṣe lọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ dẹ̀ wà pẹ̀lú Ọlọ́run. Yes. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tẹ́nìyàn sọ tí ayé mi àbá ní. Ọ̀rọ̀ tọ́lọ́run sọ táyé mi kò ní ṣàìṣẹ. Ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ. That is one. Yes. Ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní kúkú òjijì. Ohun tọ́lọ́run mi sọ ni pé màá la àgbáyé já. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti tẹ̀lé. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Ọ̀rọ̀ jáde, ayé mi kúrò lójú kan.
Ohun t'Ọlọ́run mi sọ ni pé màá la àgbáyé já o. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti tẹ̀lé. Ọ̀rọ̀ jáde. Àṣẹ tẹ̀lé. Sir, I don't know, maybe you are looking at the sound this way. You see that sound? See, I want a lot of people that have been singing the songs, and I'm very sure some people that have been singing the song that have been blessed with the sound, they are not singing it just singing. I think there are some faith you need to build to one extent before singing that sound. It's not just anyhow sound. Sir, I did an interview at Rib FM some time ago, and an Alhaji had the song. He bought 2 packs. Behind Motinta disc. Wow. He bought 2 dozens, brother. Of the disc. All my family on layer. Alhaji. Yeah. Unra CD. All CD. Album. Yeah. 2 packs. 2 dozens, brother. What the family on layer? So the sound is not a religious sound. It's not a No. It's for everybody. It's for everybody that is looking up to God. Yes, sir. For something. Àṣẹ kìí dábàá o. Àṣẹ kìí bẹ̀bẹ̀. Àṣẹ kìí dábàá. Àṣẹ kìí bẹ̀bẹ̀. Àṣẹ yìí bẹ̀bẹ̀. Àṣẹ kìí gba àṣẹ lọ́dọ̀ ta ni níwájú àwọn wo. Ọ̀rọ̀ tẹnu rẹ̀ bá sọ kò sẹ́ni tó lè yí padà. Orí tó ṣàìdá dé o kò ní ṣàìdá dé dandan. Bó ta pure water jù bẹ́ẹ̀ lọ kò ní ṣàìdá dé dandan. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Bó wọ́mọ tí ò tí ì rí yóò padà bí. Á padà bímọ. My God. Ohun t'Ọlọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ. Wàá máa sọ síra ẹ. Bẹ́ẹ̀ni. Ohun t'Ọlọ́run mi sọ ni pé mi ò ní kúkú òjijì. Ohun t'Ọlọ́run mi sọ ni pé màá la àgbáyé já. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti tẹ̀lé. Ọlọ́run sọ pé mi ò ní kú sí agbolé wa. My God. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó ní mi ò ní kú sí agbolé wa. Ó sọ pé ògo mi ó máa kọjá agbolé wa. Ó sọ pé business rẹ. Yes, sir. Ó máa kọjá agbolé yín. Yes. Lójijì ni èmi ṣí nígbà tí mo mọ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ mú mi lára dá. Yes. Ohun t'Ọlọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ. Ohun t'Ọlọ́run mi sọ ni pé mi ò ní kúkú òjijì. Ohun t'Ọlọ́run mi sọ ni pé màá la àgbáyé já. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti tẹ̀lé. Ọ̀rọ̀ jáde, ayé mi kúrò lójú kan. Kó ṣe tọrọ tán, kí wọ́n ṣe fi ẹ́ ṣe yẹ̀yẹ́ tán, kọ́, ẹ fi gbàgbọ́ kọ́. Kó wà nínú ìṣòro máa kọ́. Yes, sir. Nígbà tí mo dẹ̀ kọrin yìí, mo yáwó bíi 2K. I kept singing it till it became reality. God bless you. That is what I want people to understand. There is a lot of time people. Sir, I don't know, maybe it has happened to you. Time tó bá ṣe gbààwẹ̀ àtàdúrà tán. Bẹ́ẹ̀ni, sir. Time yẹn gangan ni wà tó wá broke. Yes, sir. 2K ni, sir. Wọ́n ti dá mi mọ̀. Má ti wá sórí DM wọn báyìí. Mọ̀ pé 2K ni. Fine boy tọrọ owó.
2K. My God. Wá dé stage kan ẹnìkan bí mi ṣe bẹ́yìn lẹ sọ pé ẹni tọrọ jẹ. Bẹ́yìn lẹ kọ́. Sir? My God. Ìbẹ́yìn lẹ sọ pé ẹni tọrọ jẹ. Ẹ̀yin lẹ sọ, ìbẹ́yìn lẹ kọ́. Ìgbà tẹ́ tọrọ dé stage kan. Ìbẹ́yìn lẹ sọ pé ẹni tọrọ jẹ. Wọ́n wá ń bi yín pé ṣe bẹ́yìn lẹ sọ pé ẹni tọrọ jẹ. My God. Sincerely. Ó lọ fà. Ẹ̀wẹ̀ ẹni tó lọ́wọ́ ní tọrọ jẹ́ ohun tó tún wá ń tọrọ 2K. Ẹlòmíràn ká ti save number yìí. Oh my God. Ẹkún mi á padà dẹ̀rín. Ó ti wá dẹ̀rín báyìí. Ó ti dẹ̀rín. Kò dẹ̀ ní korò mọ́. Yes. Kí ló ṣe pa lówó náà? Wà á ṣírí bò. Ṣé bó mo sọ fún yín? Kò sẹ́ni tó mọ̀ pé mo ń bọ̀ wá bí báyìí. Ẹ̀ ń pé báyìí pé flyer ni màá ti post pé. Yes, you're coming here. Pé mo ń bọ̀ wá bí báyìí. But mo dẹ̀ wá ní hòtẹ́ẹ̀. Ẹ̀mí ẹ̀ kàn ro ẹ̀gbọ́n mi tó wà ní South Africa. Ẹ̀mí ẹ̀ kàn ro sókè ó dẹ̀ send owó sí mi. Áńgẹ́lì ní ṣiṣẹ́ tó bá rán ọ̀rọ̀ jáde o lè mọ̀ léyàn tí ó send owó ṣùgbọ́n áńgẹ́lì angel to react to the word of God. Angels react to the word of God. Is it that everybody have their angels? Mo ní áńgẹ́lì o gbà kan wọ́n kọ́ lọ gbà tí mo tọ́ bọ ẹ̀ṣẹ̀ àwọn áńgẹ́lì mi lọ. Torí èmi àtàwọn áńgẹ́lì jọ máa ń kọrin ni o. They will give me oya ṣe báyìí ẹ̀fẹ̀ bá rí mi tí mo tó Bible síwájú báyìí èmi àtàwọn áńgẹ́lì làjọ kọrin. We sing together at times. Ìgbà míì wà tó yẹ pé màá kàn ní pé wọ́n jí mi. Ìgbà míì wà mo lè kọrin láti ojú oorun wá sáyé. Yes. Láti ojú oorun tẹ́ ti sùn. Láti ojú mo ti sùn tí mi mọ anything màá dẹ́ kọrin yẹn wá sáyé. The first thing tí wọ́n máa ní kí n ṣe ni pé kí n mú báyìí gbà yẹn fóun ò tí ṣe kí n gbà yẹn tí n bá ti sáré mo lè gbàgbé tóun o but màá lo maybe 2 weeks or 1 week kí n tó get tóun yẹn. Tẹ́ bá gbàgbé tóun ni. Tí n bá gbàgbé tóun yẹn. Ire ta ti fi perí mi látọ̀run wá o. Bàbá má jẹ́ kó fò mí ru. Jésù jọ̀ọ́. Ire ta ti fi perí mi lọ́dún yìí o. Ògo tá ti fi perí mi. Bàbá má jẹ́ kó fò mí ru. Bàbá má jẹ́ kó fò mí ru. Yes sir. Ọlọ́run máa gbà kó fò mí ru. My God. Ire ta ti fi perí mi lọ́sẹ̀ yìí o. Bàbá má jẹ́ kó fò mí ru. Ọlọ́run rán wòlíì ó rán lọ sílé Jésè. Yes. Ó lóun ti yan ọba kan níbẹ̀ nígbà tí wòlíì yẹn débẹ̀. Wòlíì sọ fún Jésè wípé Ọlọ́run ti yan ọba kan nílé rẹ̀. Ó ní kó pe gbogbo ọmọ rẹ̀ kó pe wọ́n jáde. Nígbà tí Jésè máa pe ọmọ ó gbàgbé ọmọ kan. Nígbà tí Jésè máa pe ọmọ ó gbàgbé ọmọ kan. Wòlíì rí àkọ́bí ó wá sọ nínú ọkàn rẹ̀. Ó ní orí eléyìí tí mò ń wò yìí ó máa yẹ ẹ́ lọ́ba. Ṣàdédé lójijì wòlíì yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa wípé o mo ti bá a pàdé tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti fọ́kọ. Orí tó ń wò yìí orí eléyìí ò yẹ ẹ́ lọ́ba. Ó dorí ẹnì kejì ó gbọ́ pé kò tún yẹ lọ́ba. Ó dorí ẹnì kẹta èèmọ̀ tún yẹ lọ́ba o. Ó dorí ẹnì kẹrin èèmọ̀ tún yẹ lọ́ba. Ó dorí ẹnì karùn-ún èèmọ̀ tún yẹ lọ́ba. Wòlíì bí Jésè léèrè oníṣẹ́ kò sórí kankan mọ́ ni. Ìgbà yìí gangan ni Jésè tó rántí wípé o orí kan wà láginjù níbi tó ti ń forí àdé dẹran. Ire ta ti fi forí mi látọ̀run wá o. My God. Bàbá má jẹ́ kó fò mí ru.
ire tàti fi perí mi lọ́tẹ̀ yìí o bàbá. Bàbá má jẹ́ kó fò mí rú. Wòlíì sọ fún Jésè ó ní gbogbo yẹn dìde dúró. Ó ní àní jókòó torí yẹn fi máa dé. Àní jókòó torí yẹn fi máa dé. Wọ́n ò ní jókòó torí mi fi máa dé. Wọ́n ò ní jókòó torí mi fi máa dé. Yes sir. Wọ́n ò ní jókòó, wọ́n ò ní nísinmi. Wọ́n ò ní nísinmi sà. Torí mi fi máa dé. Torí mi fi máa dé bẹ̀. Ó dìgbà tí Smedia bá tó dé. Yes sir. Jókòó torí mi fi máa dé. Máa pè mọ́ra ẹ. Wọ́n ò ní jókòó tèmi torí Smedia mi fi fi máa dé. dé. My God. Àyà. Wọ́n gbọ́dọ̀ jókòó Wọ́n ò ní jókòó torí mi fi máa dé. No matter problem you're going through, no matter challenges you are going through, Yes sir. be seeing yourself as a king. Yes sir. Yes sir. That is when Satan will not have power over you. Yes sir. Mo gbọ́ preacher ẹnìkan lọ́jọ́ kan ó ní Sátánì ò kí ń lágbára lórí ẹni tó bá ní ìgbàgbọ́ tó strong nínú Ọlọ́run. Ó ní kó gbé problem wá síwájú ẹ̀ báyìí kó ní irọ́ ni sẹ́ẹ̀. Ṣẹ̀rí problem táwọn èèyàn ní ni pé wọ́n ì fẹ́ study. Wọ́n ń wò pé kò sí kí làwọn fẹ́ fi scripture ilé ṣe. Kò jẹ́ kó wà nù ẹ o tọ́jọ́ tó nílò rẹ̀. Jẹ́ kó wà nú ẹ o torí ọjọ́ tó nílò ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. My God. A wà ní program kan lọ́jọ́ kan. Wọ́n pe ìyá Bísí Aláwìyé. Mo gbọ́ wọn áńgẹ́lì mi pé gbogbo owó tó wà lọ́wọ́ yín ẹ kó fún ìyá yìí. Ìyá ìgbé mọ́tò wa ni àwa máa ẹsẹ̀ rìn. Ṣé mo kí láti ọ̀dọ̀ yín bíbá ẹ̀? Yes. Kí wọ́n lè junction. Tipa garage yẹn. Tipa garage. No. Ó máa fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Bí ọ̀dọ̀ wa ṣe jìn tó ń gbẹ̀ sí church yẹn ni o. My God. Ibi bridge tá a fi gun òkè ìyànà bíbá yìí. Okay. Ká tó dé new garage yẹn. Bí ilé wa ṣe jìnnà tó nìyẹn. Ẹ dẹ̀ máa rìn délé ni. A dẹ̀ máa rìn délé. Èmi àti lédè yẹn dẹ̀ rìn délé. Lóyà lórúkọ ẹ̀. Backup àbí? Backup ní ẹ̀ka ó dẹ̀ gbọ́ sí ilé. A dẹ̀ kó fún yẹn lọ. Nígbà tó mo lọ́dọ̀ ọ̀dọ̀ ìyá yẹn tí mo kó fún. Ìyá yẹn dẹ̀ pé gbólóhùn. Ìmísí orin táwa ògbà Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín. Ìmísí orin táwa ògbà Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín. Ibi tá a dé ẹ máa kọjá mi. Mi dẹ̀ ti dé ibi tí wọ́n dé wọ́n wà mí. So just watch out. Màmá sọ bẹ́ẹ̀. Yes. My God. Ọjọ́ kan wà tá a fún. Ọjọ́ kan tún. Èmi mo jẹ́ ẹni jẹ́ pé tí n bá rí orí ọ̀fẹ́. Mi mọ̀ nǹkan tó bá ká mọ́ mi lápò. Ní tó bá ti ká mọ́ mi lápò ni. Mi máa kí n fẹsẹ̀ rìn. Ta ló mọ̀ mí? Ní bá ń fẹsẹ̀ rìn. Who that one help? Ọ̀wọ́ tó wá kọrin lọ́dọ̀ wa rè ló fẹsẹ̀ kí wá ló kàn yín. Àbí? Kí ló kàn yín bẹ́ẹ̀? Ẹlòmíà lọ́wọ́ gbèsè torí kó fẹ́ oppress ẹnìkan. Sáà ọjọ́ tí màá meet evangelist tó pẹ̀lú tó ọjọ́ ẹni story change. My God. Àwọn gan lè ti gbàgbé ọjọ́ kan wà tán jí mi ní òru ìyá dìde kó máa pray káàdì wọn náà fi pè mí mi ra káàdì fún wọn dẹ̀ bẹ̀rẹ̀ tí ń pray fún mi tó ẹni tó bá sọ pé kò pé mentor àwọn mentor wà o àwọn kan wà tó jẹ́ pé Olúwa pè wọ́n ìwọ gan dẹ̀ mọ̀ àwọn tó Olúwa pè. Jẹ́ pé tó bá bá wọn rìn. They are okay. But àwọn mentor kan wà tó jẹ́ pé they are devil. They are evil. No, they are devil. Àwọn gangan lè ṣù. Àwọn gangan lè zù. Àwọn gangan lè ṣù. Àwọn gangan lè ṣù. O mentor tèmi o evangelist tó pẹ̀lú tó kún. Gbogbo wọn ò ní in fact wọn ò ní wọlé. Àmín.
bàbá yìí mo fẹ́ mọ bàbá Ezekiah ní Friday yìí wọ́n dẹ̀ ní kò sí wàhálà wọ́n dẹ̀ drive wá láti Ìbàdàn náà wà wọ́n dẹ̀ drive wá àwọn bá mi ní gáàjọ lóde àwọn á lead mi lọ sọ́dọ̀ bàbá pé lórí pàwọn pé ẹni tó lè risk life ẹ̀. program kan náà wà wọ́n dẹ̀ wá pé kí n lè meet bàbá yẹn. ọjọ́ ta fẹ́ ṣe ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ mo fẹ́ fún wọn lówó wọn ní rárá. nígbà tí mo kọ́ lọ mú wọn wọ́n rí i pé mo ti wà stress torí pé mò ń prepare fún wọn pé kí náà máa jẹ kí la bẹ́ẹ̀ páàkì fún wọn kí la fẹ́ ṣe báyìí wọ́n ṣàrí mo ṣe mí sókè mi sílẹ̀ wọ́n kọ́ gbé mi yípo náà gbàtàn dé wọ́n kọ́ gbé mi yípo pẹ̀lú mọ́tò wọn àìsàn á lọ fún rìkọ́dì gbogbo nǹkan tí mo rà pátápátá wọ́n ní kí n lọ dá padà kí n gbowó mi. wọ́n ní àmẹ́ tí gbèdìde kan. wọ́n ní àmẹ́ni tí ìgbédìde kan. wọ́n ní kálámọ̀ tí gbèdìde kan. so àwọn èèyàn wà àwọn èèyàn dá mẹ́ńtọ̀ mọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó loud náà wọ́n fẹ́ lọ bá ẹ tó máa help life wọn gangan wọ́n yìí lọ bá. Through him mo ti gba a lot of program. Through him pé wọ́n kàn mọ̀ pé ẹni yìí ó mọ Tọ́pẹ́ Olútókun ọmọ Tọ́pẹ́ Olútókun ní ká ní ọmọ ganan máa ń pè mí sí wọn tó lájọra. torí wọ́n fi wò pé ó tún dá kéèyàn jẹ́ èèyàn gidi. bẹ́ẹ̀ni ó dá káwọn èèyàn mọ̀ pé èèyàn gidi lè yàn. pé tẹ́ni yìí fi ń tẹ̀lé Tọ́pẹ́ tẹ́ni yìí fi rí opportunity máa tẹ̀lé irú èèyàn báyìí ẹja pè. kó tó dọ̀la mo lọ kọ ní crossover ọdún yìí wọ́n fi mí 250,000 kó tó dọ̀la nìkan náà fẹ́ gbọ́n bẹ́ẹ̀. My God. Just sing kó tó dọ̀la and go back to your house. ibì kan wà tán tó ti máa pè yín tó máa fún yín 100 million. àmín Jésù. 500 million. àmín o. pé wọ́n fẹ́ gbọ́ kó tó dọ̀la. tí n bá lówó èmi gan lè pè yín. àmín. pé ẹ mo fẹ́ sùn ẹ bá mi kọ́ kó tó dọ̀la. My God. oríṣiríṣi. I see the sound. Even the sound is not only for poor people. It is not only for ẹni tó ń wojú Olúwa fún nǹkan kan àbí nǹkan kan. It's for everybody. Even if you are rich, if you are poor, if you are going through challenges, it's for everybody. Ẹni àgbàlagbà kan sọ̀rọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ mi pé kò sí bí èèyàn ṣe lè lówó tó láyé á nìkan kan tó ṣì ń bájà. ẹ mọ̀ ya àwọn tán ti dájọ́ kú fún tán dẹ̀ ń wàṣọ tó bá wọn lára mu. ẹ mọ̀ ya àwọn tó jẹ́ pé oògùn tán ń lò tán bá lò lọ́jọ́ kan wàhálà máa ṣẹlẹ̀. tó dẹ̀ ní owó. ojú láàrí wọ́n fáìn wọ́n dùn wò ṣùgbọ́n ẹ ò mọ̀ ní tó wà nínú wọn. tán náwó lé lórí. tán náwó lé lórí. àní kó tó dọ̀la o. Yes sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. No matter the challenges. Kó tó dìtìjú o. Yes sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Yes sir. Kó tó mú ẹ̀mí rẹ̀ lọ o. Yes sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Yes sir. Wọ́n lò ti wọ menopause, wọ́n lò lè bímọ mọ́. Yes sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Wọ́n ti deny visa rẹ̀ láìmọye ìgbàgbọ́ mi. My God. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Yes sir. Wọ́n lò ní lórí ọkọ. Wọ́n tiẹ̀ lò lórí ọkọ. Ṣùgbọ́n Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Yes sir. Ìyanu tó ń pa èèyàn lẹ́kún ẹkún ayọ̀. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ìyanu tó ń yí ìtàn ayé èèyàn padà. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀.
Yes sir. Ọmọ kan ní Anna béèrè. Ọmọ kan pé ló béèrè. Ìyanu tí ẹ nìyẹn. Ó ní Olúwa tó bá lè fún mi lọ́mọ kan màá dá padà fún ọ. Ṣùgbọ́n ní ìgbà tí Ọlọ́run ṣe ìyanu tí ẹ, ó bímọ àkọ́kọ́, ó bímọ ẹ̀kejì, ó bímọ ẹ̀kẹta, ó bímọ ẹ̀kẹrin, ó bímọ ẹ̀karùn-ún. Kó tó di ìtìjú o. Yes sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Gbogbo tó ń pa ọ́ lẹ́kún kọ̀kọ̀. Ọlọ́run á sọ di ìyanu fún rẹ̀. Yes sir. Kó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ìyanu, ìyanu, Yes. ìyanu, ìyanu, lèmi fẹ́ o, lèmi fẹ́ o, lèmi fẹ́ o, lèmi fẹ́ kó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Kó tó di ẹ̀sìn o. Kó tó dẹ̀ sí. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Gbèsè tó jẹ olè bá ìṣọ́. Kó tó gbaṣọ lára rẹ̀. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Èèyàn lè gbaṣọ lára rẹ̀, Ọlọ́run á daṣọ bò, á daṣọ àṣírí bò, àṣírí ẹ ò ní tú. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ṣé mọ̀ pé àwọn míì wọ́n níbi tó máa sùn lálẹ́? Àwọn míì wọ́n ti fún wọn ní quick notice. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ó dẹ̀ lè possible. Tọ́lọ̀ níbi tó máa sùn lálẹ́ yìí tí wọ́n á dẹ̀ sùn bì kan lálẹ́. Yes sir. Tọ́lọ̀ dẹ̀ máa ṣe. Bẹ́ẹ̀ni sir. Ẹlòmíì wà tí ò níṣẹ́ lónìí kó tẹ̀dó di ọ̀la Bẹ́ẹ̀ni sir. tó dẹ̀ máa rí iṣẹ́. Bẹ́ẹ̀ni sir. Jẹ́ kí ló ṣòro ṣe fún un. Kò sóhun tí kò lè ṣe. My God. Gbogbo rẹ̀ ni ó ṣe o. Kò sóhun tí kò lè ṣe. Gbogbo rẹ̀ ni yóò ṣe o. Kò sóhun tí kò lè ṣe. Ìlú àkàrà kékeré àtẹ̀já méjì. Òun ló fi feed a lot of people lọ́jọ́ yẹn. Tó dẹ̀ tún sẹ́kùn. Tó dẹ̀ tún sẹ́kù. Amúmirántí nǹkan kan. Obìnrin opó kan nínú Bíbélì ẹ máa lọ bẹ́ẹ̀. Yes. Amúmirántí ìtàn kan o. Obìnrin opó kan ó mà jẹ gbèsè. Ó jẹ gbèsè, wọ́n ti ń bọ̀ àmọ́ àwọn ọmọ ẹ̀ lọ́la. Yes. Ó bá pàdé wòlíì. Ó bá sọ fún wòlíì. Ó lóun jẹ gbèsè, wọ́n dẹ̀ ń bọ̀ àmọ́ àwọn ọmọ lọ́la. Wòlíì bí léèrè wípé o, wọ́n ní kí ló ní nílé? Ó lóun ní ike òróró kékeré kan o. Wọ́n ní kó wá ní kó lọ yá ìkòkò kí ìkòkò pọ̀ kó kún nílé. Ìyá ìlọ yá ìkòkò pọ̀ nílé. Wọ́n ní kó máa ṣẹ́ òróró yẹn sínú ìkòkò. Bó ṣe ń ṣẹ́ òróró pọ̀ nínú ìkòkò. Bó ṣe ń ṣẹ́ òróró máa ń kún inú ìkòkò. Gbogbo ìkòkò tó yá pátá ní òróró kúnú ẹ̀. Wòlíì wá sọ fún, ó ní kó lọ máa ta ìkòkò yẹn. Wòlíì sọ fún sà, wọ́n ní kó lọ máa ta òróró yẹn. Ó fi san gbèsè tó jẹ. Ẹ jọ gbèsè mélòó ló fẹ́ jẹ? Yóò ta gbogbo òróró. Ṣé ẹ mọ̀ kó ti dolóróró nìyẹn? Ẹni tó jẹ gbèsè Ó wá padà dolóró. Ẹni tó jẹ gbèsè lánàá wá dolóró lónìí. Yes sir. Oh my God. Kí ni o ní? Ìyanu o, ìyanu, ìyanu o, ìyanu, lèmi fẹ́ o, lèmi fẹ́, lèmi fẹ́ o, lèmi fẹ́, ìyanu o, ìyanu, ìyanu,
ìyanu lèmi fẹ́ o lèmi fẹ́ o lèmi fẹ́. Ohun tó pa ọ́ lẹ́kún ìkọ̀kọ̀ Ọlọ́run á sọ di ìyanu ẹ̀. Yes, sir. Ohun tó pa ọ́ lẹ́kún ìkọ̀kọ̀ Ọlọ́run á sọ di ìyanu kó tó dẹ̀ sí o. Àbẹ̀lẹ̀ yìí tó ti dẹ̀ sí o. Yes. Kó tó di ìtìjú o. Àbẹ̀lẹ̀ yìí tó ti di ìtìjú o. Kó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu ẹ̀. Ọlọ́run á ṣe ìyanu ẹ̀. Lọ fọkàn balẹ̀ o tí rówó wedding. Ọlọ́run á ṣe ìyanu ẹ̀. Ọlọ́run tó ṣe ti Smedia ó ń bọ̀ wá ṣe tiwa àwa single. Ọlọ́run á ṣe ìyanu. Yes o. Mo gbọ́ testimony ẹnìkan rí. Ó máa ẹni kó ṣe Nàìjíríà. Ẹni tó promise ẹ ní sack letter. Lóun á sack ẹ. Ẹni yẹn ló tún padà promote ẹ. You can imagine the situation kí èèyàn máa sọ pé èmi ni màá sack ẹ ọ̀gá ẹ̀ níbẹ̀. And all these Oyinbo people once they sell nǹkan tó máa ti sọ wọ́n máa ṣe. Lójijì. Ìtẹ̀lẹ̀ Tibumi. Ọlọ́run tó lè yí ìmọ̀ ènìyàn padà ènìyàn. Ta ló dá ènìyàn? Ọlọ́run tó lè mú kí èèyàn á kàn gbéra láti Canada kó wá help ẹ lóṣogbo. No, á dẹ̀ lóun wá ẹ bọ̀. Please, I'm looking for this person. Somebody honestly. Ìlàkọjá rẹ̀ lónìí o. Ṣó mọ̀ pé fún ògo Ọlọ́run ni. Wọ́n wá bá Jésù. Wọ́n ní olùkọ́ni. Ọ̀rẹ́ rẹ̀ Lázárù. Ó ti ń kú lọ tètè wá gbàdúrà fún un. Kò dá wọn lóhùn. Ó tó ní o. Kò dá wọn lóhùn. Nígbà tó kú tán, ó mọ̀ lára. Ìgbà yìí gangan ni bàbá mi wá lọ. Àwọn ìyanu kan wà tó bá jẹ́ pé ó ti ṣe lánàá kò lè jọjú o. Nígbà tí Jésù débẹ̀ ó ní bọ́nà sín sí ó ní ẹ yí òkúta kúrò ó wá sọ wípé Lázárù o jáde wá. Ẹni tán ti lé tí wọ́n ti tẹ́ sílẹ̀ báwo ló ṣe dìde. Tàbá ní ká picture ìyanu yẹn ó ju ọgbọ́n orí èèyàn lọ. Tó bá hìlì ẹ̀ nígbà tó ń kú lọ kò ní loud. Kò ní loud sir. Kò ní fi iṣẹ́ ìyanu Ọlọ́run hàn. In fact òkú tán tí wọ́n oh my God. Òkú tán ti tẹ́ sílẹ̀ ó wá fẹsẹ̀ rìn jáde. My God. So ẹsùn kọ̀ọ̀kan wọ́n dà pé ẹ gẹ́ẹ̀tì nǹkan tẹ́ sọ dáadáa o. Ẹ̀yin kò wọ́n dà pé ẹ mọ mí ní ẹ o. Àwọn ìyanu kan bẹ tí ò tí ì fẹ́ ṣe báyìí torí ó fẹ́ ṣe lọ́la. Tó bá yẹ kó ti ṣe ìyanu yẹn lánàá kò ní jọjú. Tó bá yẹ kó ti ṣe ìyanu yẹn lánàá kò ní jọjú. Ìyanu tí ó ṣe ojú ò tí ì rí etí ò tí ì gbọ́ kò tí ì wà tí mind wọn rárá àrà tó fẹ́ fayé ẹ̀ dá lọ́fọ̀kànbalẹ̀. Ó fẹ́ ṣe nǹkan tí àwọn èèyàn expect ní moment yẹn. Ìyanu tó ju ọgbọ́n orí ènìyàn lọ. Wọ́n lè máa béèrè fún ọmọ kan kó jẹ́ pé ìbẹ́ta ló fẹ́ fún ẹ. Yes sir. Ó dẹ̀ ní táìmù tó fẹ́ fún ẹ táìmù ìgbà tí ògo ẹ máa jáde papọ̀ ló fẹ́ fún ẹ. Ìyanu shut up. Ìyanu mo kọ́rọ̀ mi jẹ́. A máa bunú àmọ́ pé. My God. Ìyanu tí wọ́n fi kọ́rọ̀ wọn jẹ́.
wọ́n wá sọ fún ẹ wípé ìgbà ìmọ̀ ni ọ̀rẹ́. Mo síbi tó máa ti wá sí. Bẹ́ẹ̀ni. Àwọn ẹ̀gbọ́n Joseph. Yes sir. Tàbí ẹrú. Àlá tó lálá àná ó padà ṣẹ. Mo wá láìkì nǹkan tí Joseph ṣe fún wọn níbẹ̀. Ó kọ́kọ́ jẹ́ kán forí balẹ̀ ní ìgbà ìgbà. Ó jẹ́ kí àlá yẹn kó wá dì ìmúṣẹ. Kó tó wá sọ fún wọn pé kán lọ pè wọ́n padà. Ọ̀rẹ́. Ó ní kán lọ pè wọ́n padà. Ṣùgbọ́n ó kọ́kọ́ jẹ́ kán forí balẹ̀ ká àlá yẹn wá sí ìmúṣẹ. Kó tó wá sọ fún wọn wípé èmi lẹ fẹ́ pa tẹ́ padà ta lóko ẹrú. My God. Èmi lẹ fẹ́ pa tẹ́ padà ta lóko ẹrú. Àgbọ́ tí ọba ó mà ti lọ ròyìn mi láàfin ọba. Àgbọ́ tí ọba ó mà ti lọ ròyìn mi láàfin ọba. Mo ti wá dàbọ̀ ọba jẹun. Ó mà ti wá dàbọ̀ ọba jẹun. Abọ́ba tò, abọ́ba jókòó, abọ́ba sùn. Mo ti wá dàbọ̀ ọba jẹun. Àṣẹ tí n bá pa lọ́ba pa. So many times when people that are close to you tó máa ń betray, don't be worried. Yes, sir. But don't stay there. But don't stay there. Yeah. Work hard. Prove a point. Mm. They left Jesus. They will definitely leave you. God is creating something that has never happened in your generation. Seriously. For you. Yes, sir. I want to make this illustration. Téèyàn bá fẹ́ kọ́ a room and parlour. Duration tí wọ́n máa fi kọ́ ó máa kéré sí kéèyàn fẹ́ kọ́ mansion. Bẹ́ẹ̀ni sir. So Ọlọ́run fẹ́ kọ́ mansion fún ẹ. O expect ẹ kó sáré kọ́ ní 1 week. Bẹ́ẹ̀ni sir. So wàá fún lára balẹ̀. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ẹ́. Ìyanu àpèwá o. Àpèwá o. Ìyanu ìgbà wo lélẹ́yìí ṣẹlẹ̀? Ìgbà wo ló ti ń plan ẹ̀? Ìgbà wo ló ti ń plan ẹ̀? Wàá máa sọ pé mi gan mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ìyanu tó ń gbomijé lójú ẹ̀ ni. My God, my God, my God, my God. Ìyanu tó ń tàn ìyà kò láàrẹ̀ ni. My God, my God. My God, my God. Ìyanu kò jẹ́ bẹ́ẹ̀. Àbó ni. Èwo lélẹ̀. Àtijọ́ wo ló ti ń dáwọ́ mọ́tò tó fi ní mọ́tò? Àwa kan ò ní mọ́tò lónìí. Ṣùgbọ́n kọ́dún yìí tó parí, mo gbóhùn Olúwa. Ọlọ́run àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀. Àní mo gbóhùn Olúwa, àwa kan ò ní mọ́tò lónìí. Yes sir. Kó tó di December, Olúwa sọ wípé wàá ra mọ́tò tiẹ̀. Amen. Wọ́n á fún ẹ ní mọ́tò tirẹ̀. Amen. Wọ́n á fún ẹ nílé tirẹ̀. Amen. Ẹ̀tọ́ ẹ tó wà lọ́wọ́ alágbára. Yes sir. Ọwọ́ iná àgbàjáde fún ẹ. Promotion rẹ tó wà lọ́wọ́ alágbára. Ọwọ́ iná àgbàjáde fún ẹ. Lẹ́tà ayọ̀ rẹ tó wà lọ́wọ́ alágbára. Yes sir. Visa rẹ o tó wà lọ́wọ́ alágbára. Ọwọ́ iná àgbàjáde fún ẹ. Amen. Lójijì túbú dẹ̀ bẹ̀rẹ̀ sí ń mì. Yes. Lójijì Yes. túbú bẹ̀rẹ̀ sí ń mì. Ìdè tí wọn nìkan kọ́ ló já àtàwọn tó súnmọ́ wọn. Olúwa pa Sárà lẹ́rìn. Gbogbo àwọn tó yí ká gbogbo wọn dẹ̀ jọ ń rẹ́rìn pọ̀. Àní gbogbo tó ń gbòmìjé lójú ẹ̀ ní kọ̀ọ̀kan. Ọlọ́run á sọ di ìyanu fún ẹ.
gbogbo tó ń náwó lé lórí bí obìnrin onísun ẹ̀jẹ̀ Yes, sir. ọlọ́run á sọ di ìyanu fún ẹ àní kó tó dọ̀la o ọlọ́run á ṣe ìyanu. À ń rìkọ́dọ́rin lọ́wọ́ lọ́jọ́ Monday ní ìlú Èkó èmi àti wòlíì àrólé. Wow. Orin la lọ ṣe èmi àti wòlíì àrólé. Bá a ṣe kọrin lọ́wọ́ o cameraman tó wá ti ṣẹ́ yẹn cameraman bá bú sẹ́kùn o bàbá pọ̀. My God. Àkọ́kọ́ gbàdúrà náà. My God. Háyà My mi ò mọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ My báyìí. God. Áńgẹ́lì ẹ̀ ti dé o. Amen. Kó tó dọ̀la o ọlọ́run wá ṣe ìyanu rẹ̀ àní kó tó dọ̀la o ọlọ́run wá ṣe ìyanu rẹ̀. Ọ̀la ẹlòmíì in the next 2 hours ni ọ̀la ẹlòmíì ó di ọ̀la gangan ọ̀la ẹlòmíì kó tó di December ọ̀la ẹlòmíì báyìí ni báyìí ni sà. Kó tó dọ̀la o ọlọ́run wá ṣe ìyanu rẹ̀. Yes, sir. Kó tó dọ̀la o ọlọ́run wá ṣe ìyanu rẹ̀ o. Kó tó dọ̀la o ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Á ṣe ìyanu lọ fọkànbalẹ̀. Ṣe ìyanu. Ìwọ kan máa jó máa yọ̀. Ṣe ìyanu. Á ṣe ìyanu lọ fọkànbalẹ̀. Á ṣe ìyanu lọ máa fò fáyọ̀. Á ṣe ìyanu fọkànbalẹ̀. Á ṣe ìyanu fọkànbalẹ̀. Á ṣe ìyanu lọ fọkànbalẹ̀. Á ṣe ìyanu rẹ̀ lọ fọkànbalẹ̀. Á fún ẹ lọ́mọ fọkànbalẹ̀. Lọ fọkànbalẹ̀. Á ṣe ìyanu lọ fọkànbalẹ̀. Á fún ẹ lọ́kọ, á fún ẹ láya lọ fọkànbalẹ̀. Á ṣe ìyanu lọ fọkànbalẹ̀. My God. Iṣẹ́ tó bọ́ á padà. Iṣẹ́ tó lọ á padà. Àmọye ènìyàn níṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn. Yes, sir. Iṣẹ́ tuntun tó máa gbé ògo ẹyọ máa padà. Ọlọ́run á ṣe ìyanu. Ọlá ẹlòmíì sínsín ni. Ọlá ẹlòmíì kílẹ̀ tó ṣú. Ọlọ́run á ṣe ìyanu. My God. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ọlọ́run á ṣe ìyanu. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ọlọ́run á ṣe ìyanu. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Oh my God. Oh my God. Hey! Oh my God. Ọlọ́run á ṣe ìyanu My God. rẹ̀. Kí a mọ̀ pé àwọn ìyanu kan wà téèyàn ìpariwo. Ẹni tó rọ̀kadà ní Ejeti. Kò kọ́ sí fún celebration. That's not Kò kọ́ celebration. fún celebration. Kò kọ́ fún celebration. Ìyanu kọ́ yẹn. Ṣé àlọ́ ọ̀gbẹ́ni àbí sọ lẹ́nu? No. Ìyẹn ó ṣe ìyanu. At the age of 80, ó ṣe rọ̀kadà. Àmọ́ fún ní báyìí. Oh. Ìyanu ojú ọjọ́ o. Ìyanu ojú ọjọ́ o. Ìyanu tó bá èjì mi mú. Ìyanu tó bá èjì mi mú. Ìyanu tó bá èjì mú, ìyanu tó bá ìgbà mú. Ìyanu tó bá ìyanu tó lọ pẹ̀lú generation. Ìyanu tó lọ pẹ̀lú generation tí mo wà. Ni mo fẹ́. My God. Ó tó dọ̀la o. Yes, sir. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Kó tó dọ̀la o. Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀. Ìyanu tó bá èjì mi mú. Ìyanu tó bá ìgbà mú. Ìyanu tó bá orí mi mú. Ìyanu tó bá ojú mi mú. Sir, most of the time, taban sọ̀rọ̀ nle. I always say something that àwọn nǹkan kan bẹ tó máa ń ṣẹlẹ̀ sínú ayé èèyàn.
àwọn èèyàn ló máa sọ pé no ẹni yìí deserve ẹ̀. Àwọn ìyanu tó máa ṣẹlẹ̀ sí ẹ tó wá ní ó deserve ẹ̀, ó ti gbìyànjú, ó deserve ẹ̀, ó ti dúró, ó deserve ẹ̀, ó ti gbìyànjú, ó deserve ẹ̀. Àwọn ìyanu wà bẹ́ẹ̀ o. Àwọn ìyanu wà bẹ́ẹ̀. Àwọn ìyanu wà bẹ́ẹ̀. Ìyanu máa pọ̀ oríṣiríṣi. Ṣùgbọ́n ìyanu ni ìyanu jẹ́. Ìyanu ni ìfarahàn Ọlọ́run ti dé. Ẹ ti rí. Ó ti hàn nínú ayé yín. Ìyanu ni lọ́tọ̀ tó pé ó débi tó rò pé ó lè dé ní 5 years ago ló wá ń sìn. Ìyanu nìyẹn lọ́tọ̀. Bẹ́ẹ̀ni sà. Nítorí ibi tó sì ń mú yàn lọ. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Kó tó dọ̀la. Kó tó di ọ̀la sàn. Ìlàkọjá mi á di ògo. Ìlàkọjá mi á di ògo. Ohun táyé fi ń kẹ́gàn mi lánàá. Ọlọ́run á sọ dògo. Ohun táyé fi ń yẹ̀yẹ́ mi. Ọlọ́run á sọ dògo. Ìṣòro táyé fi mọ̀ mí o. Ọlọ́run á sọ dògo. Ìṣòro tó fi ń pè mí o. Ọlọ́run á sọ dògo. Dábídì ló rántí lọ́jọ́ kan o. Ó rántí oore tí Jonathan ṣe fún. Ó wá ní ìjẹ́nìkan wà nílé Sọ́ọ̀lù mi. Kó lè ṣe, kó lè san re. Náà wá sọ fún wọn lárakùnrin kan wà. Ṣùgbọ́n o, adẹ́tẹ̀ ni. Adẹ́tẹ̀ padà bá ó dábọ̀ bá jẹun. Adẹ́tẹ̀ padà dábọ̀ bá jẹun. So kò mátà bó ṣe rí, bó ṣe wà, bó ṣe look. Adẹ́tẹ̀ padà dábọ̀ bá jẹun. Thank you, my God. 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 3 hours, Ali Krombi. Thank you, my God. Thank you, my God. Thank you, my God. I'm blessed. I'm blessed. I'm blessed. I'm blessed. I'm blessed. Thank you, Jesus. 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 More grace, more strength. More grace, more strength. More grace, more strength. Do you have a car? No, I don't have a car. No. Kó tó dọ̀la. Kó tó dọ̀la. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Olúwa, ìyanu tiẹ̀ náà lèmi fẹ́ o. Yes. Tó bá jẹ́ pé limousine ló fẹ́ fún mi kò bad. 100. Tó bá jẹ́ ọmọ bọ́mbà bọ́ọ̀sì ló fẹ́ fún mi. Mi ò mind Ọlọ́run. Mi ò mind, ìyẹn náà lọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ plane àbí copter ló fẹ́ fún mi Olúwa. Mi ò mind, ìyẹn náà lọ bẹ́ẹ̀. Ìyanu tó bá gbà mú ni kò ṣe Olúwa. Káyé lè mọ̀ Ọlọ́run ni. Ká má bàa sọ pé àbó lọ gba lóhùn ni. Ìyanu kan wà téèyàn lè gba lóhùn lé lórí. Kó tó dọ̀la o. Ọlọ́run á ṣe ìyanu rẹ̀. Ẹ mọ àwọn ìyanu kan tó pé
a wà ní 2026 wọ́n dẹ̀ fún ẹ ní mọ́tò 2026 bẹ́ẹ̀ ni sà. o ò lè gba loan fún un yes sir. torí wọ́n mọ̀ pé o máa ń tọrọ 2k tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé kò lè lọ gba loan fún Ọlọ́run ti dáhùn àdúrà Ọlọ́run ti dáhùn àdúrà. because kéèyàn ṣoògùn gan kò lè fast bẹ́yẹn. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. My God. bẹ́ẹ̀ ni sà. Má ṣe ìyanu kí n wá 2026 kó máa fún mi ní mọ́tò 2001. Ìyanu mọ́tò mo fẹ́ Ọlọ́run. O wá tún lè fi léèsì. Kó fi join. Kó wá bá ń parí ẹ̀ kó fi wedding sí. Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ ti marry ẹ̀mórí ọ̀fẹ́ tẹ́ ẹ̀yin jẹ́. Búkà làwa ti ń jẹun. Búkà tá a bá rí. Iyọ̀ á pọ̀. Ìrìn lè complain. Ẹ máa manage ẹ bẹ́ẹ̀. Ẹ máa manage ẹ bẹ́ẹ̀. My God. Ọlọ́run á ṣe ìyanu. Ọlọ́run á ṣe ìyanu. Ó lè mi ṣe ìyanu fẹ́ni tẹ́mi ó ṣe ìyanu fún. Màá ṣàánú fẹ́ni tẹ́mi ó ṣàánú fún. Yes. Ó ti kà wá mọ́ wọn. Yes. Àti gbogbo etí tó ń gbọ́ wa ó ti kà wá mọ́ wọn. Àwọn nǹkan báyìí lọ́lọ́run dẹ̀ máa ń láì kó máa challenge kó máa pè sáwọn nǹkan kan pé bẹ́ẹ̀ ni sà. like ó máa wò pé yóò gbàgbọ́ wo ni ọmọ yìí ni tó believe pé kó tó dọ̀la yẹn ń ṣe fún bí mi ṣe máa ń ronú gbà mí nìyẹn